mínísítà ọ̀rọ̀ ìlú àbújá lórílẹ̀‐èdè yìí tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ rivers ìyún nyesom wike ó mà tó ti gbé ìgbésẹ̀ tó di ariwo ńlá báyìí èyí tó ń jà rìnrìn tó sì jẹ́ pé níṣe ni àwọn ìwé ìròyìn lóríṣiríṣi náà tó ń kọ nípa ọ̀rọ̀ náà pẹ̀lú bí ó ṣe gbésẹ̀ lé àwọn dúkìá àwọn alágbára orílẹ̀‐èdè kan tí wọ́n ní wọ́n jẹ ìjọba lówó pàápàá àwọn tó ní dúkìá sí ìlú àbújá tó ń ṣàkóso ó sì jẹ́ pé níṣe ni àwọn èèyàn ni wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa ìgbésẹ̀ tí Wike tó gbé náà ní ìlú àbújá ẹ̀rọ ti pé látìgbà tí ààrẹ bọ́lá ahmed tinubu tó ti yan Wike gẹ́gẹ́ bí mínísítà ìlú àbújá ìní ariwo oríṣiríṣi ti máa ń jáde nípa ẹ̀ pàápàá bí bàbá náà bí ó ṣe gba ìgbàkúgbà tó jẹ́ pé gbogbo àwọn tó bá jẹ ìjọba lówó tí wọ́n sanwó dúkìá tàbí owó ilẹ̀ pàápàá àwọn owó bíi land use charge àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú Wike máa ń fojú wọn hàn ìmọ̀ láì tiẹ̀ wo bí wọ́n ṣe jẹ́ tàbí bí wọ́n ṣe tó ṣá o odidi èèyàn bíi ẹgbẹ̀rún kan lé òní wọn ní Wike ló gbésẹ̀ lé dúkìá àwọn èèyàn pé ó fi kọ́kọ́rọ́ tì pa ní ìlú àbújá nítorí pé ó ní wọ́n jẹ ìjọba lówó gbogbo àwọn owó tí ìjọba lẹ́tọ̀ọ́ láti gbà lọ́wọ́ wọn lọ́dọọdún ni wọ́n san tá a sì gbọ́ pé Wike ó ti kọ́kọ́ kọ lẹ́tà sí àwọn èèyàn náà wípé kí wọ́n wá sanwó wọn àti pé òun fún wọn di ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí ìyẹn di 25th of November 2025 nígbà tí gbogbo àwọn tọ́rọ̀ kàn náà tí wọ́n gbégbèsè tí wọ́n sì ṣe tí Wike nìkan ṣe ìlànà pé Wike pa àwọn ọmọọṣẹ́ láṣẹ láti lọ ju kọ́kọ́rọ́ sí dúkìá wọn kán sì ti pa. ṣá o àwọn tí ọ̀rọ̀ kàn àwọn alágbára tó lórúkọ lórílẹ̀‐èdè nàìjíríà ní díẹ̀ lára wọn níṣẹ́ ni àwọn tí a máa dárúkọ ẹ̀ lápá àwọn bíi emir ìlú ìlọrin alhaji zunure gambari àwọn bíi gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun ọmọọba ọlọ́ẹ̀gùnsóyè òyìnlọ́lá gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ èkìtì olóyè ayọ̀délé fáyọ̀ṣe ìyàwó ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí ọ̀mọ̀wé goodluck jonathan ìyún patient jonathan ọmọ ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè olùṣègùn ọbásanjọ́ ìyún sẹ́nitọ̀ ìyábọ̀ ọbásanjọ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ kánò tuntun jẹ́ alága àná fún ẹgbẹ́ òṣèlú apc abdullahi ganduje gómìnà ìpínlẹ̀ cross river tẹ́lẹ̀ ìyún donald duke gómìnà ìpínlẹ̀ èkìtì tẹ́lẹ̀ níyì adébáyọ̀ bẹ́ẹ̀ ni àwọn dúkìá bíi tàwọn ọlọ́pàá àwọn sójà orí omi tí wọ́n ń pè ní navy àwọn báǹkì àfowópamọ́ àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà central bank of nigeria dúkìá tiwọn náà dúkìá àjọ nnpc limited àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun náà wà lára àwọn tí Wike tó ti kọ́kọ́rọ́ ti pa kí wọ́n jẹ ìjọba lówó bẹ́ẹ̀ ló tún jẹ́ pé dúkìá ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ dúkìá ìjọba ìpínlẹ̀ kaduna àti dúkìá ìjọba ìpínlẹ̀ borno ó wà lára àwọn tí Wike tó ti bẹ́ẹ̀ lọ̀rọ̀ yìí tó ti ń dariwo ṣùgbọ́n tó jẹ́ pé báwọn kan ṣe ń sọ pé bàtà Wike ó ti ń ró lárùjù làwọn kan sára sí pé nǹkan tó ń ṣe ló bá òfin mu àti wípé kò wo bí èèyàn ṣe lórúkọ tàbí lẹ́nu tó fi ń ṣe nǹkan tó yẹ kó ṣe tó lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin orílẹ̀-èdè nàìjíríà.